a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa ò lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́rú 30 nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà yóò níròyìn. Kó tó di wípé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Labour Congress NLC, àwọn mà ni wọ́n ti fi ọ̀rọ̀ kan léde wípé ọmọye tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi wípé kò nílò ìrànlọ́wọ́ Àtíkù Abubakar látẹgbẹ́ òṣèlú PDP tàbí ti gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai èyí tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP lọ́wọ́ báyìí kó tó di wípé ó jáwé olúborí o lọ́dún 2027. Wọ́n ní Peter Obi ojú lówó ọmọ eléyìí tí ojú rẹ̀ tó ta ọjà ní. Wọ́n ní kò sí ibi tó dé ò tí wọ́n ti dámọ̀ àti wípé tí wọ́n bá ṣe àkíyèsí ètò ìbò ọdún 2023 wọ́n yóò rí wípé Peter Obi òun gan ìlú fẹ́mi lóyè ni ẹni tí aráyé ń fẹ́ ni o wípé ààrẹ tí ń bẹ lórí àléfà ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí ìlú rẹ̀ ti ṣe ìpínlẹ̀ Èkó. Wọ́n ní Peter Obi ó jáwé olúborí o ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n ní kódà tó fi mọ́ olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá o. Nípa ìdí èyí kò nílò fún Peter Obi láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń parapọ̀ láti di ọ̀kan ṣoṣo tàbí kó ṣẹ̀ máa béèrè ìrànlọ́wọ́ o látọwọ́ olóṣèlú kan kó tó di wípé ó jáwé olúborí lọ́dún 2027 nítorí pé àwọn Nàìjíríà wọ́n ti ń pòǹgbẹ Peter Obi láti wá yọ wọ́n kúrò nínú àjàgà ọ̀fìnkìn èyí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí. Ẹni tó sọ ọ̀rọ̀ náà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun, igbákejì ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ẹ̀ka ti òṣèlú eyín ọ̀jọ̀gbọ́n Theophilus Ndubuaku èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé lọ́pọ̀ yanturu wípé lọ́dún 2027 ó dá àwọn lójú o, ó sì dá àwọn ọmọ Nàìjíríà lójú o bí àjọ elétò ìbò lẹ̀wà INEC bí wọ́n bá ṣe ètò ìbò ọ̀hún ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run láìsí kọlùkọ́họ̀. Wọ́n ní Peter Obi yóò wọlé sọ bí elékùọ́ sí ipò ààrẹ lọ́dún 2027 ni o wípé ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run àti àjọ elétò ìbò lẹ̀wà láti ṣe kò kárí ètò ìbò lẹ̀ yìí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run láìsí kọlùkọ́họ̀ tàbí màkàrúrù nínú o. Wọ́n ní bí èyí bá ti wà Peter Obi yóò jáwé olúborí lọ́dún 2027 sí ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party. Àwọn àgá àgbà tuntun ní ẹ̀ka ilé-iṣẹ́ epo NNPCL àwọn mà ni wọ́n ti gbé ìgbésẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe já ewé gbélé rẹ̀ ẹ lọ rọ́kúnlé o fún àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní àwọn ilé-iṣẹ́ ìfọ epo ìjọba àpapọ̀ ilẹ̀ wa èyí tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbí o. Gẹ́gẹ́ bí ìgbésẹ̀ náà ti wáyé látàrí àìṣedédé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ọ̀hún àti kùdìẹ̀kudiẹ eléyìí fòníkúfọ̀ ládìde èyí tó ń wáyé láwọn ẹbu ìfọ epo wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí rèé tí wọ́n ṣe ni kí wọ́n lọ rọ́kúnlé kí wọ́n sì máa lọ tèfètèfè láláì fi nǹkan kan sílẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọ̀gá àgbà àwọn tí wọ́n tún wà ní ẹ̀ka olùdarí ilé-iṣẹ́ ìfọ epo èyí tó wà nílùú Port Harcourt tìlú Warri àti ti ìpínlẹ̀ Kaduna. Àwọn ọ̀gá tó jẹ́ olùdarí láwọn ẹbu ìfọ epo mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn ọ̀gá àgbà láti NNPC. Àwọn ọ̀gá àgbà tuntun tí ààrẹ Tinubu ṣẹ̀fi síbẹ̀ ni wọ́n ti ní kí àwọn olùdarí ọ̀hún kí wọ́n lọ rọ́kúnlé pàápàá jù kódà wọ́n ní àwọn tó jẹ́ ipò ṣì ń kù bí ọdún kan kí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Gbogbo wọn pátá ni wọ́n ti já ewé ìgbélé rẹ̀ àti ewé lọ́rọ́kúnlé o ni wọ́n ti já fún wọn.
lójúnà láti lè jẹ́ kí ẹbu ìfọ epo wa ní Nàìjíríà kó múnádóko kí ohun gbogbo kó sì lè máa lọ ní ẹ̀ka epo rọ̀bì ní orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, Mele Kyari ní ààrẹ Tinubu ní kó lọ rọ́kúnlé ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún tá a wà yìí, ní ìgbà tí wọ́n ti mú ọ̀gá àgbà tuntun míì Ojúbádìrẹ́ o, eléyìí tí wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìṣàkóso NNPCL lọ. Ojúbádìrẹ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tun yìí láti lè jẹ́ kí àwọn ẹbu ìfọ epo wa kó padà sí ayé ní ìrọ̀rùn láì fi ọwọ́ kankan sí abẹ́ ìwé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ohun màá ló ti sọ̀rọ̀ nílùú Ìbàdàn lánàá tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ o, wípé orílẹ̀-èdè wa Nàìjíríà kò sí àwáwí kankan fún un láti wà nínú ìṣẹ́ òun ìyà, bí kò ṣe wípé ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà máa wẹ̀ nínú ọlá ọrọ̀ látàrí àwọn ohun àlùmọ́nì èyí tí Ọlọ́run ọba tó bùn orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù yàtọ̀ sí ọ̀rọ̀ epo bẹtiróòlù, àwọn ohun àlùmọ́nì eléyìí tó lè mú ìgbà ọ̀tun dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé àti jíjẹ mímu ká lè wà nínú yọ̀tọ̀mì ìgbádùn aláìlẹ́gbẹ́ o. Ṣèyí Mákindé tó sọ ọ̀rọ̀ náà lánàá lásìkò tó ń gba àlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè tí ṣe ìyàwó ààrẹ sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu níbi àkànṣe ètò níbi tí wọ́n ti ń ṣe aṣọ lójú àwọn àkànṣe ètò àti àgbékalẹ̀ ẹ̀rọ ìgbàlódé ayárabíàṣá eléyìí tí wọ́n fi lélẹ̀ nínú ilé ẹ̀kọ́ kan tó wà ní Òkèbọ́là nílùú Ìbàdàn, ilé ẹ̀kọ́ Ọládìpọ̀ Aláyọ̀dé School of Science èyí tó wà ní Òkèbọ́là nílùú Ìbàdàn, níbi tí obìnrin àkọ́kọ́ ńlẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu o tó ti káṣọ lójú àkànṣe iṣẹ́ ńlá rábàǹtẹ̀ eléyìí tí wọ́n ṣe síbẹ̀ tó ń tẹ àwọn ẹ̀rọ ìgbàlódé ayárabíàṣá alátagbà èyí tí wọ́n gbé kalẹ̀ síbẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn ohun tó ní ṣe pẹ̀lú ayélujára gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé èyí tí ṣe gómìnà ìpínlẹ̀ náà dúpẹ́ o lọ́wọ́ Olúrẹ̀mí Tinubu. Bákan náà ló sọ wípé bá a bá wò dáadáa orílẹ̀-èdè Nàìjíríà kún fún wàrà, oyin àti àwọn ohun àlùmọ́nì. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ epo bẹtiróòlù nìkan lohun tá a mú lọ́kùnkúndùn. Ó ní bá a bá wo àwọn ẹ̀ka nǹkan yòókù nílẹ̀ yìí, ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa wẹ̀ nínú ọlá àwọn ọrọ̀ ni. Kò sí àwáwí kankan fún orílẹ̀-èdè yìí láti wà nínú ìṣẹ́ òun ìyà, gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé bó ti sọ, tó sì dúpẹ́ lọ́wọ́ ìyàwó ààrẹ wa Olúrẹ̀mí Tinubu fún àtìlẹ́yìn rẹ̀. Ilé-ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Èkìtì èyí tó kalẹ̀ sílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà ni wọ́n ti dá ẹjọ́ ikú kí wọ́n lọ yẹgi fún àwọn adigunjalè ògbóǹtarìgì abojúwòǹkòwòǹkò márùn kan o, látàrí wípé wọ́n so pàǹpápọ̀ láti digunjalè dá àlàáfíà ìlú láàmú àti láti ṣekú pani, èyí tí ọwọ́ pálábá wọn tó ségi sọ́wọ́ àwọn agbófinró. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní wọn yóò so wọ́n rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu àwọn olè márààrún náà pẹ̀lú ẹ̀wọ̀n ọdún 21 fún ènìyàn kọ̀ọ̀kan wọn, eléyìí tí wọ́n dá ẹjọ́ rẹ̀ lánàá. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ láti tako àwọn adigunjalè náà ń ló forúkọ wọn léde, èyí tí orúkọ wọn jẹ́ Òjó Tọ́pẹ́ o, Dámilọ́lá Christopher, bákan náà Joshua Adégòkè, Adérọ́pò Tèmítọ́pẹ́ àti Oyèdélé Olúwatóbi. Àwọn márààrún wọ̀nyí ni wọ́n ní wọ́n digunjalè nínú oṣù kẹjọ eléyìí tí ṣe ọdún 2021 ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2021 ní agbègbè ìlú kan tí wọ́n pè ní Agogo Ìlúpéjú Avenue ní Odò Adó nílùú Adó Èkìtì lọ́hùn tí ṣolúlù ìpínlẹ̀ náà, èyí tí ọwọ́ pálábá àwọn márùn sì ségi. Lásìkò tí wọ́n ṣiṣẹ́ ibi wọn yìí ni wọ́n ṣekú pa ọdẹ alẹ́ kan èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Joseph Blessing. Láti bẹ̀ lọ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá ẹjọ́ wọn kó tó di wípé lánàá òde yìí ẹjọ́ wọn wá sí ìparí nípa yíyẹgi fún wọn.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì òǹkọrin nì tí ń kọrin jùjú ti ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀mọ̀wé olórin Sunday Adéníyì Adégẹyè tí gbogbo èèyàn mọ̀ sí King Sunny Adé KSA. Bàbá mà ti sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun wípé irọ́ ńlá ni wọ́n ń pa ò látàrí wípé wọ́n gbé sí òde ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún yìí wípé wọn ò mọbi tí òun wà, àwọn ajínigbé ti jí òun gbé o. Sunny Adé ní irọ́ ikú ni wọ́n ń pa mádà, a kì bá òkun ẹyẹ lórí ìtẹ́ kókó báyìí lára tálẹ̀. Ó ní ọkọ ò ní ròde kó má bọ̀ wálé, àdá ò ní roko kó má bọ̀ wálé o, àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu. Ó ní bóun bá ti ń lọ re lòun ó máa dé eré o. Ó ní irọ́ ni wọ́n pa mọ́ òun, ohunkóhun kò ṣeun, òun wà nínú ayọ̀ àlàáfíà báyìí tí wọ́n fi tí bàbá tó lóun fi ẹ̀gúsí jẹ iyán pẹ̀lú ẹran ìgbẹ́ èyí tó níláárí o. Pàápàá jù lórí ìròyìn kan tí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ èyí tó fi léde wípé bàbá òun ni wọ́n wà o, eyín arábìnrin Esther Adéníyì Adégẹyè èyí tó sọ wípé òun ti di ẹni tí wọ́n wà, wọ́n ti jí òun gbé o. Sunny Adé ti ní irọ́ ni o, nǹkan kan ò ṣe òun wà nínú ilé òun sì ń jẹ tóun mu ni o, àlàáfíà lòun sì wà pẹ̀lú. Bàbá òun ti ṣe ẹni ọdún 78 78 years ló dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, pàápàá jù àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò àgbáláyé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé ní gẹ́rẹ́ tí wọ́n gbọ́ ìròyìn náà wípé òun dúpẹ́ lọ́wọ́ wọn, òun sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba gbogbo èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé òun. Ó ní inú òun dùn, èyí fi hàn wípé lótìtọ́ àti lódodo làwọn olólùfẹ́ òun ni wọ́n fẹ́ òun fẹ́rẹ̀ o. Ó ní nípa ìdí èyí a ò ní sọnù, bẹ́ẹ̀ sì rèé a ò ní kúkú òjijì, gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé King Sunny Adé bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti pàdé wa lórí Ọ̀tún ìròyìn nílé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà yìí pé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.